ẹ bá ń kí pókú ọdún o ẹ bá ń kí pókú ọdún o àlìfà tọ́lí ló ṣọdún lónìí ẹ bá ń kí pókú ọdún ẹ bá ń kí pókú ọdún o ẹ bá ń kí pókú ọdún o àlìfà tọ́lí ló ṣọdún lónìí ẹ bá ń kí pókú ọdún. ọlọ́run ó ṣé o ariwo alihamdulilayi àlìfà lè bàbá wa má ti lé lọ́dún kan sí i ariwo bẹ́ẹ̀ ni alihaji muhammadu yusuf àti alihaji waliu tó ń pariwo lọ́ fi ránṣẹ́ pé ará òjé akéwì kó wá kọrin ọba. adúpẹ́ o adúpẹ̀pẹ́ òkun lórí ẹni wa alikalifa ṣéwù tọ́líà ọlámilékan abíọ́dún àkànní ọmọ ọlọ́run ṣẹ̀yẹ gangan ọmọ bàbá mi tó dolóògbé lọ́jọ́ sí alikalifa sidiki ajani ejubatu saman bàbá mi kúlú aláòfẹ́ ní ire tó lọ ọmọ màmá mi aliaja múlíká àtọmọ ọlọ́mọ bí ọmọ tó bí gangan làkọ́díjà kún ìlà fífáwọn tá a wà láyé kọ́lọ́run jẹ́ àṣepúpọ̀ ń bẹ̀. àlìfà wa ṣéwù tọ́líà ọlámilékan ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kejìlá ọdún lélẹ́dùmarè ọba dá ọ máa jó máa yọ̀ máa rá bàbà níwájú elédùmarè ọba àlá ọmọ kékeré tẹ́lẹ́dùmarè gbéṣẹ́ àgbàrú ní ọ iṣẹ́ yìí kò wà nípa olórí lágbára elédùmarè ọba àkànní okú ọdún o sì kú yèdún ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ra àwùsá ọdọọdún là ń rọmọ obì lórí àtẹ ọdọọdún ló máa bẹ kéwékéwé ayé òní kú ọ lọ ṣàgbàṣàgbà òní ṣà ọ lọ òní tẹ́nítìkà lágbára elédùmarè ọba mi ọmọ aráyé wà ní jalè kọ́ sọ pé wọ́n ni bí pòrògùn bá yọ aṣọ tuntun ló mú yọ lọ́tún lọ́tún ló máa yọ gbà bẹ́ẹ̀ abíọ́dún ọmọ Àjàní o oríire ni tiẹ̀ lọ́jọ́ gbogbo bẹ́nìyàn bá ń ṣorí burúkú ìwọ ò ní bá wọn ṣorí burúkú bẹ́nìyàn bá kú rèwerèwe ìwọ ò ní bá wọn kú rèwerèwe bẹ́nìyàn bá ń sínwín tó bá ń ya wèrè lójú pópó ìwọ ò ní bá wọn yí lórí àlìfà lè bàbá wa ló jẹ́ ẹni iwájú nìyẹn lágbára elédùnmarè ò ní padà dẹ́ni tó máa wà lẹ́yìn ọlálékan tàbátì àdá fẹ́ni tó ń rojọ́ níbi bó ṣe gbọ́ bó ṣe ń dún kìkìkì látẹ̀kan àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó ń bẹ nílùú ọba náà ní kí n máa kí ọ wọ́n fàdúrà ránṣẹ́ wọ́n ti fowó mọ́tò sápò mi wọ́n ní kí n bá ọ délé bàbá tó bí ọlọ́mọ àkànní ọmọ oṣù akẹsàn ni ọ ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ́rí ọmọ wájú ọlọ́kọ̀ tí ń sowó ẹ̀yìn kùlí ọlọ́kọ̀ a sì máa ṣèjìgbà lẹ̀kẹ̀ ọmọ ọlọ́kọ̀ tí ń tàn yẹbẹyẹbẹ lórí omi ọmọ káfọ̀pá wá káfàjẹ wá káfọ̀ gèdègèdè ọwọ́ wa kọ̀délé ìṣẹ́rí àkànní o tó bá lẹ́yìn lọ́mọ omi ẹ má ṣe bá wọn jiyàn rárá tó bá ń pè lọ́mọ olúwẹ̀rí ẹ má ṣe bá wọn jà sí i nítorí pé a kì í gbowó ọkọ̀ lọ́wọ́ mọ́ ṣẹ́rí ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ yín omi ló máa gbé bàbá wọn lọ ọlálékan àkànní ọjọ́ bíi tọdún 2022 ló ń ṣe lọ́wọ́ tó bá dọdún tó ń bọ̀ a ò ní fi kú rántí rẹ níṣe ni kó bá mi ṣàmì wìtìwìtì ọlálékan o tó bá dọdún tó ń bọ̀ a máa bá ọ ṣe ìyàwó tó bá dọdún tó ń bọ̀ a máa bá ọ kó mọ tó bá dọdún tó ń bọ̀ a máa bá ọ sílé bó ṣe máa rí nìyẹn lágbára sáàtì lókè àkànní o ẹni bá ń bínú sí ọ á bínú lọ bẹ́ sómi ẹni bá ń bínú sí ọ á fún ara rẹ̀ pokùnso abíọ́dún o mo ní ẹni bá ń bínú sí ọ fún ara rẹ̀ ló máa kó síwájú mọ́tò á sì tẹ́ pa lágbára ọlọ́run ọba ṣéwù tọ́líà bó ṣe gbọ́ bó ṣe ń dún kìkìkì látẹ̀kan àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó wà nílùú ọba náà ní kí n máa kí ọ abíọ́dún mo fẹ́ máa relé bàbá mi ará òjé ni mí o òjé ń pẹ̀tù ọmọ ṣáṣá lọ́jẹ̀ ilé ọmọ arọ tí wẹ̀ bí òjò.